àṣírí ńlá kan ló tún tú yìí o nípa ohun tó ṣẹlẹ̀ láàrin Àgbàlá Gabriel àti kan nínú àwọn pásítọ̀ ẹ̀ tí wọ́n ń pè ní Evangelist Tọ́pẹ́ Kọ́láwọlé. Ṣé lóòótọ́ ni pásítọ̀ yìí ń sọ nípa ohun gbogbo tó rí tójú ẹ̀ rí lọ́dọ̀ Àgbàlá Gabriel nígbà tó ń bá a ṣiṣẹ́ gẹ́gẹ́ bí pásítọ̀ ní branch ẹ̀ tó wà ní Ìkòròdú, tó sì di pé pásítọ̀ yóò rówó gbà kó rówó iṣẹ́ tó ṣe gbà lọ́wọ́ Àgbàlá Gabriel? Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Ṣé lóòótọ́ náà ni pé wọ́n fi ìyà jẹ pásítọ̀ yìí, wọ́n gbé láti Ìkòròdú lọ sílùú Ìbàdàn láti lọ rí Àgbàlá Gabriel, wọ́n dá a kúnlẹ̀ tí wọ́n sì fi ìyà jẹ? Apásítọ̀ Kọ́láwọlé yìí ṣàlàyé o bóun ṣe sọ̀rọ̀ sókè lórí owó tí Àgbàlá Gabriel jẹ òun, gbogbo ìyà tó jẹ òun àti gbogbo bọ́rọ̀ náà ṣe jẹ́. Kódà pásítọ̀ yìí mú àwọn ẹ̀rí tó dájú jáde láti ṣe àfihàn gbogbo bọ́rọ̀ náà ṣe jẹ́, gbogbo àsìkò tó lò lọ́dọ̀ Àgbàlá Gabriel. Kí ló fà á tí pásítọ̀ yìí ń sẹ́ndí mẹ́sẹ̀gì ságbàlá Gabriel tó ní Àgbàlá Gabriel ò dáhùn lóhùn àfìgbà tó búlọ̀kù òun létà? nínú fọ́nrán yìí lẹ ti máa rí ibi tí bàbá Ìpèmílókàn ti ń fọ̀rọ̀ wá pásítọ̀ yìí lẹ́nu wò lórí ohun tó ṣẹlẹ̀ sí lọ́dọ̀ Àgbàlá Gabriel. Nígbà tí pásítọ̀ yìí tó ń béèrè owó ẹ̀, wọ́n ní kó wá gba owó ẹ̀, kí ló ti di pé àwọn ọ̀rọ̀ yẹn ti ń le? Kí lohun tó ṣẹlẹ̀? Báwo ló ṣe rówó ẹ̀gbà? ǹjẹ́ ó rówó ẹ̀gbà ìgbà tó fẹ́ lọ gbowó ẹ̀ tí wọ́n invite ẹ̀? kí ni ohun tó ṣe fún níbẹ̀? ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu alàgbà yìí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. wá ṣe wọn wá ní ìdùnnú yẹn pé ó dédé pè mí, mo ní mi mọ̀. ṣé ń gbọ́ mi sà? Iṣẹ́ wo ni ìdùnnú yẹn ló ń ṣe? Ó wà ní tó property sà. So ó dà nípa Àgbàlá Gabriel jẹ́ ambassador ẹ̀ sà. Okay. Àgbàlá Gabriel jẹ́ ambassador ẹ̀ sà. Ìdùnnú homes and property àbí? Bẹ́ẹ̀ ni Ẹ̀pẹ́ ló wà sà, Ẹ̀pẹ́. Okay. Ìdùnnú homes and property, ọ̀rọ̀ rẹ náà sọ lọ́wọ́ gbogbo ẹni tó bá ti mọ Ìdùnnú homes and property kó yá tètè wá contact mi o, kó wá defend ara ẹ̀ lórí ọ̀rọ̀ yìí o. Ẹ go ahead. So bí ó ṣe ní kí ó pè mí, ó ní èmi ń bà ọjà ń jẹ́ lórí online. Àmọ́ ní mi mọ̀ yín mà, mi ò bọjà jẹ́. Ó wá ní òkè, ó wá pè mí jọ́ kejì, Àgbàlá Gabriel ní kí n wá gba pé kò ń fún mi ní owó, kò ń fún mi ní 100,000. Olúwa ṣeun, at last. À ń gbọ́ yín, ẹni kó wá fún yín lówó. Nǹkan kí sẹ́sẹ̀ ràgó ẹ̀yìn èèyàn wa eléyìí lágbára gbẹnu tán o, mo wá ní ẹsẹ̀ dẹ̀ sí àkáǹtì ṣe ká ní mi. ẹ̀rọ Ó wá lárákùnrin ní yẹn àwọn pa ní. onílò fẹ́ kí evidence wà. Mo ní tẹ́ bá send owó sàkáǹtì mi, is my personal account number and is my name. Mo ní báńkì ń purọ́, ó ní rọ́, ó lóun fẹ́ kí evidence. Ó fúnra ẹ̀ wá ní kí n mú ẹnìkan wá níta ni, ó ní ìyàwó parí olódó. Ṣé ń gbọ́ mi sà? Okay. Ó ní ìyàwó parí olódó, tó ìyàwó parí olódó yẹn mi mọ̀ pọ́n ti jọ rò pẹ̀lú Àgbàlá Gabriel. Bó ṣe sẹ́ǹdì owó mọ́tò nìyẹn o, pé ká máa bọ̀ lẹ́pẹ́. Bá a ṣe kó sí mọ́tò nìyẹn, mi lọ lọ́tọ̀, ìyàwó parí olódó lọ lọ́tọ̀, èmi ló kọ́kọ́ débẹ̀ àtọmọ mi Daniel. Ọmọ kò tí ì pé 7 gbà yẹn, 6 years plus. So tá a ṣe máa dé Ẹ̀pẹ́ sà, ìyẹn ilé ló ti ní kí n wá bọ̀, mo kàn rí pé hòtẹ́ẹ̀, torí already ara ti ń fún mi, torí mo pe ìyá tó bí mi lọ́mọ pé Àgbàlá pé báyìí pé bẹ̀t wọ́n ní kí n máa bọ̀ ní Ẹ̀pẹ́ o, pé mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ mọ́ mi. Àgbàlá wo? Àgbàlá Gabriel. Mo sọ fún mọ́mì mi bẹ́ẹ̀. Mo sọ fún mọ́mì mi bẹ́ẹ̀ pé Àgbàlá ni tí nǹkan kan bá ṣe mí o, àwọn ní èèyàn yẹn sọ pé ó ní pé kán pè mí pé kí n máa bọ̀ lẹ́pẹ́ wá gbowó o. Bá ṣe débẹ̀ mo rí wọn tó ń jẹ ẹja nínú hòtẹ́ẹ̀, ìyẹn wúmà yẹn àtàwọn ọkùnrin wọ́n wá ń gan àmì tí ẹ mọ̀ para àwọn bọ́ọ̀sì ẹ̀ ní èmi kọ́ ló pa àwọn yẹn mọ̀ pé òtẹ́ẹ̀sà àwọn kan máa wà ń bẹ̀ tí wọ́n ṣáà kò sí nǹkan tó kàn mí. So nǹkan tí mo bá lọ ni mo ṣe ń bẹ̀. So gbà tí ó yá, ó ní kí ni mo fẹ́, mo ní mi mú kankan. Ọmọ mi náà ó ní kí ló máa mọ ọmọ yẹn ṣáà sọ, ó ní ó wá ra mọ́ọ̀tì fọmọ mi, ọmọ mi wá ń mú. Ló 3 minutes ń bẹ̀ sà tí sójà fi wọlé. Èmi dẹ̀ ní mi ò tiẹ̀. Kí ló wọlé? Sójà sà. Ṣèbó náà ní kẹ́ wá gbà. Bẹ́ẹ̀ ni sà, tí sójà fi wọlé sà. So bí sójà ṣe wọlé sà, so bí sójà yẹn sọ pé yes, ó ní ta ni mo bèrè, mo ní màmá mọ́mì ló ní kí wọ́n wá bèrè lọ ẹni, ó ní ṣé oníṣẹ́ nìyẹn ni ìyẹn kàn mí rí.
bó ṣe ọ̀dà mi ní kí n tẹ̀lé. lọ́wọ́ ta ló ti béèrè ẹ jẹ́ ká máa mọ̀ lọ́wọ́ ta ni. ó béèrè lọ́wọ́ ìdùnnú homes and property woman yẹn. ó béèrè lọ́wọ́ ìdùnnú homes and property gbogbo ẹni tó bá mọ ìdùnnú homes and property kó máa bá mi táàgì ẹ máa bá mi táàgì ẹ ìdùnnú homes and property. so bó ṣe béèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe gbé mi nìyẹn àmúyá fa ọmọ mi dání ìyẹn wá ń béèrè pé kí ló dé onídàálẹ́ ní ọmọ mo lé mi ó ní kí ni mo mú wá ṣe mo ní kò síbi tó máa lọ kò síbi tó máa dúró sí so aṣáwa wọn á gbóyè àwọn méjèèjì sórí ọ̀kadà pẹ̀lú àmì wọn gbé mi lọ sí ìjọ ẹ̀ ni wọ́n kọ́ mọ̀ pé ẹ̀pẹ́ ní àmì barak mi ò mọ̀ tẹ́lẹ̀ so bá ṣe wọ barak yẹn bá ṣe ń débi géètì yẹn ní àmì yẹn ti ń gbá mi lójú tó ti ń kìkì mi wọlé ọmọ mi ṣáà ń wò kí ló ṣe ìgbàdí àbúrò wa ń sunkún so ìgbà tó wá yá ó wá mú mi lọ sọ́nà ibì kan tábà ti wọ báràkì ẹ̀pẹ́ yẹn tábà ti rìn wọlé díẹ̀ ní gate ọ̀nà kan lọ straight ọ̀nà kan tún lọ sọ́wọ́ ọ̀tún tó lọ ó ṣáà mú mi báyìí mo ní kí ló mọ̀ ọ́. ìgbọ́n tó gbogbo wa tó bá ti mọ Àgbàlá Gabriel tó bá ti mọ platform ẹ̀ máa bá wa táàgì ẹ̀ torí ẹnìkan sọ pé kán máa táàgì ẹ̀ ẹ máa bá mi táàgì ẹ̀ wọlé. ó yá mú gbọ́ yìí. so mo wá pariwo mo ti wá pariwo pé mo ti sọ fún mọ́mì mi o mo dẹ̀ tún ti pa àwọn èèyàn pé Àgbàlá ló ní kí n wá ọtí kankan bá ṣe mí mo yẹ sọ bẹ́ẹ̀ nìyẹn so àmì yẹn ńgbà yẹn wọ́n ní kọ́ mọ́ mi dúró sí ibi junction yẹn ni o àmì yẹn bó ṣe fi bàtà kíkì mi wá ní kí n wá gbá báyìí ó wá lọ bá woman yẹn mo kàn rí pé net wọ́n tún mú mi lọ síbi gate wọ́n kàn dá ọ̀kadà dúró ni àṣẹ police station ò jìnnà sí àmì barak lẹ́pẹ́ ẹni tó bá mọ ẹ̀pẹ́ dáadáa. ẹni sùúrù bí bọ́ ṣe mú yín wọnú igbó yẹn lọ. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí ẹ̀yin náà tó jẹ́ pé ẹ ti jẹ́ ọmọ ìgboro orí tẹ́lẹ̀ ẹ ti fúnra wípé ó ṣe é sọ pé inú igbó tó mú yín lọ yẹn kí náà fẹ́ lọ mú yín ṣe inú igbó bí ó ṣe pé bóyá ẹ̀ ń rò pé fẹ́ lọ pa yín inú igbó yẹn ni. nǹkan tí mo rò ní yẹsà wípé wọn jẹ́ kó mọ mi tẹ̀lé mi mọ́ gbà yẹn. wọn jẹ́ kó mọ yín tẹ̀lé yín mọ́ táìmù yẹn kó má bàa wí tó fẹ́ ṣẹlẹ̀. wọn jẹ́ kó tẹ̀lé mi mọ́ bẹ́ẹ̀ ni ó dúró síbi oríta jọ́sọ̀ yẹn gangan tí mo sọ yẹn pa wà yẹn pẹ̀lú woman yẹn so ìdílọ́gbọ̀n gbà tí mo pa bí sójà yẹn ṣe bàtà kíkì ni wọ́n padà lọ bá woman yẹn wọ́n tún ní ká nìṣó sí géètì padà náà gbé mi lọ wọ́n kàn gbé mi sórí ọ̀kadà ni pẹ̀lú sójà yẹn àtọmọ woman yẹn náà pẹ̀lú yẹn. ẹ máa wọ́dọ̀ sà definitely ọpọlọ tó wá sí orí yín ló jẹ́ kí ẹ lè sọ wípé ẹ ti sọ fáwọn èèyàn nílé ìyẹn ló ṣe dáwọ́ dúró tó ṣe kíkì yín ní boot tó fi padà lọ bá woman yẹn padà. bẹ́ẹ̀ sà ẹ mọ̀ pé sà mo ti ẹ ṣe sà so nǹkan tó yẹ kí n tiẹ̀ lè pariwo ẹ ni pé ẹ mọ̀ mo ti jìyà sà so ìgbà tí mo wà lẹ́wọ̀n oríṣiríṣi story la máa ń gbọ́ so ló jẹ́ kí mi tiẹ̀ ní gbogbo àìjíà ní gbogbo nǹkan so bó ṣe wá lọ bá ọmọ àwọn kan gbé mi lọ sí gate ni wọ́n á gbé mi lọ sí police station very close to the army barrack too gbogbo ẹ̀ wọ́n ṣáà ti arrange ẹ̀ bá ṣe dé station sà wọ́n kọ́ gba statement mi ẹ̀kọ́ kí sẹ́sẹ̀ ràgó ẹ̀yìn èèyàn wa eléyìí lágbára ó gbẹnu tán ó ṣètàlí ẹ̀rọ lárákùnrin yẹn ń pa ní. so àwọn pọ́ọ̀sì yẹn náà ní kinní náà ní àmì kinní yẹn náà àwọn náà tún dúnkokò mọ́ mi even gbàdá dé station náà nǹkan tún ló máa nà mí so at the long run sir kí n kọ́ tiẹ̀ ṣọ́ at the long run so ìgbà tí ó wá yá wọn lágbàlá tún pè pé kó máa gbé mi bọ̀ ní Ìbàdàn káwá settle matter kí wọ́n gba bẹ́ẹ̀ ni sir so bí wọ́n ti sọ pé ó yá nìyẹn wọ́n fi deceive mi ni o pé. láti station yẹn náà ti ń gbé yín lọ sí Ìbàdàn bí padà. Ìbàdàn bẹ́ẹ̀ ni sir so bí wọ́n ṣe tí ó bá yẹ pé ọmọ mi wà ní kíní sà ó wà níbì kan ọmọ mi fúnra ra ẹ̀ á jẹ́rìí sọ̀rọ̀ bóyá kéré tó lọ́gbọ́n gan sà so bí wọ́n ṣe wá gbé mi lọ sí sẹ́yìn so ìgbà tí wọ́n ní Àgbàlá ní kan gbé wa wá ní Ìbàdàn so bí wọ́n ṣe tún gbé wa nìyẹn wọ́n ṣátà mọ́tò sáwọ́ mọ́tò ni o torí wọ́n tàn mí ni pé ó ní kí n máa bọ̀ ẹ mọ̀ gbà tí mi ò jalè pé kán sẹ́tù ẹ̀ kó sẹ́tù mi so àṣeṣe ni wọ́n tún fẹ́ lọ fi nǹkan mi ṣe mí bẹ̀ so gbà tí wọ́n máa fi gbé mi sà tá a fi dé Ìwó road mo ní mo fẹ́ tọ̀ mo tọ̀ anybody ò tẹ̀lé mi mo bẹ̀ tọ́mọ mi wà pẹ̀lú wọn gbàtà wa lọ mo àwọn kò kéé pé ó tiẹ̀ dá bẹ́ẹ̀ gbàtà máa fi dé Àgbàlá sà àti géètì ni mo ti mọ̀ pé bọ̀bọ̀ yẹn OPC ni ó kì í báyìí ló ti ń gbá mi létí wọlé lọ tó ti ń ṣe wọ́n kàn pé Àgbàlá jáde náà Àgbàlá wà níbi ẹnu géètì ẹ̀ so gbà tó máa fi rí wa báyìí wọ́n wá sọ pé mi nìyí ẹ̀ ó ló mọ̀ mí ó ní kí n kúnlẹ̀ síbẹ̀ yẹn ẹni tó bá mú Àgbàlá Gabriel dáadáa ní ṣọ́ọ̀ṣì ẹ̀ tí ó bá ní ṣe àbòsí á mọ̀ wípé ẹnu géètì ilé ẹ̀ gangan tó wà níbi ẹ̀yìn ṣọ́ọ̀ṣì yẹn lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì á mọ̀ pé àwọn kinní dúdú bíi grafus àwọn kinní pupa yẹn sà òkúta pupa bíi grafus báyìí á mọ̀ pé ó wà bẹ́ẹ̀
wọ́n wá ní kí n kúnlẹ̀ Àgbàlá ní kí n kúnlẹ̀ yẹn ẹ mọ̀ àwọn ọmọ ẹ̀wọ̀n kì í máa ń waste time sir tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí èèyàn àtọ̀gá wọn wọ́n ti máa kó bìtì fún yàn. now really ìkan wà bẹ́ẹ̀ jẹ́ kó sá. lóòótọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti wọnú Àgbàlá Gabriel tẹ́ ti wọnú bẹ̀ rí ṣé lóòótọ́ ni pé òkúta kan wà ńbẹ̀ tó jẹ́ òkúta pupa báyìí tó wà lẹ́bi ẹnu ọ̀nà bẹ̀. kékeré à ń gbọ́ yín o. so kékeré báyìí so ó wá ní kí n máa fi orókún rìn so àwọn ọmọ yẹn náà wọ́n fún mi ní follow up wọ́n fún ìgbà tí orókún yẹn ti ń ta mí tó ti ń ta mí so gbogbo báyìí ní àwọn bọ́ọ̀sì yẹn wọ́n fún mi ń gbájú wọ́n wá kámẹ́rà wọn fídíò ẹ̀ so ìgbà tó wá yá tí kinní máa fi show fídíò yẹn létà tó send ẹ̀ sáwọn èèyàn pé kán wò bọ́n ṣe fìyà jẹ mí ní Ìbàdàn yẹn Ìyàwó Parí Olódó tó send ẹ̀ sáwọn ọmọ ìjọ lórí WhatsApp tó náà ti blọ́ọ̀kì mi so nígbà yẹn náà. hold on sir torí mo fẹ́ káwọn èèyàn máa gbádùn yín torí àwọn tí ọ̀rọ̀ yẹn ò bá yé dára mo ṣe ń mú yín díẹ̀díẹ̀ yẹn so ìyàwó Parí Olódó tẹ̀lé yín dé Ìbàdàn yẹn. ó tún tẹ̀lé wa dé Ìbàdàn látẹ̀pẹ́. ó dẹ̀ ṣe fídíò rìkọ́dì bí wọ́n ṣe ń nà yín tán discipline yín. bẹ́ẹ̀ ni ó wá sẹ́ǹdì ẹ̀ sí àwọn èèyàn pé kí wọ́n wo fídíò yìí o so gbàdé mi jẹ́ tí wàá rí inú wa bí mi táwọn èèyàn tún sọ fún mi pé nǹkan báyìí. ẹ bá gbé kámẹ́rà yẹn sójú yẹn jọ ẹ bá gbé kámẹ́rà yẹn sójú yẹn jọ. gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi ẹ máa gbọ́ o ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ kì í ṣe mi mò ń sọ̀rọ̀ o ẹni tó ń sọ̀rọ̀ nìyẹn o ó dẹ̀ ló ń lè back ẹ up evidence gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ rẹ̀ yóò mọ present àbá ti dé àwọn level láti present ẹ̀ yóò mọ present ẹ̀ o yes à ń gbọ́ yín o. so ìgbà tí a wá fi dé Ìbàdàn tó tí mo ti ní ẹsẹ̀ tí wàá ń ta mí orókùn mi tí wàá ń ta mí ṣàdẹ̀mọ́ láàrin wọn bẹ̀ yẹn sà mi lè mú fóònù jáde kí n máa fídíò wọn máa sì ti ọkàn bàjẹ́ gan wọ́n pọ̀ lé mi lórí so ni ò jẹ́ kí n lè fídíò ti ibi tí wọ́n ti ń fìyà jẹ mí yẹn but àwọn fúnra wọn kámẹ́rà ẹ̀ so ìgbà tó máa yá tí orókùn yẹn wá ń ta mí gan mo wá dìde mo wá fi orókùn yẹn mi dìde tó mo jókòó bàbá láti ṣe dúkòkò mọ́ mi yẹn tó fẹ́ fọ́ mi létí ó ní kúnlẹ̀ ọ̀gbẹ́ni ó ní kúnlẹ̀ mo wá ṣàtúnkúnlẹ̀ mo wá ń sunkún ó wá ń sọ fún mi pé kí ló dé tí mo fi lọ ń bà wọn lórúkọ jẹ́ torí ìgbà tí mo ti béèrè ṣẹ́gun gbogbo ẹ wà lórí kinní mi àti conversation wa àti lórí Facebook mo wá bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ pé Àgbàlá o torí mi mọ́rọ́ pa Àgbàlá is 419 àwọn fídíò yẹn ń sìn ó wà bí Àgbàlá is 419 Àgbàlá is this Àgbàlá is that so mo wá bẹ̀rẹ̀ sí ní sọ so ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ pé kí ló ń ṣe fún mi mo ní ṣe ẹ̀mọ́ mímọ́ ni mo lè mi ní pásítọ̀ yín ní Kòròdú mo ní ṣe bí ẹ̀yin lẹ́ni tó bá dijọ́ kí ni pé ẹ máa settle mi torí gbà tí mo ti dúró sà mo wá lọ sí Ìbàdàn so gbà tí mo fi wá lọ sí Ìbàdàn yẹn náà èmi mọ̀ pé bóyá wọn kì í ṣe bẹ́ẹ̀ ó introduce mi fáwọn èèyàn pé pásítọ̀ wà ní Kòròdú jẹ́ mọ̀ so gbogbo nǹkan yẹn torí ìjọ tí tó ń ṣe kíní anniversary sà ìjọ yẹn tí mo lọ bẹ̀ sà ìjọ yẹn gangan torí mi ló ká àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wa lọ then mo tún fowó mi tó yẹ kí n fi jẹun mo fi support ẹ̀ gbogbo ìsìn sà mo sì ń rò pé bóyá màá tiẹ̀ ráàánú gbà lọ́wọ́ ẹ̀ mo ṣàwò pé at least wọn bá tiẹ̀ ṣàánú mi at least wọn á sanwó iṣẹ́ tí mo bá wọn ṣe gẹ́gẹ́ bí pastor so gbogbo nǹkan wọ̀nyí so wá jẹ́ nǹkan tó yẹ pé ó ń dùn mí gan pé àádé ọkùnrin kan ń fìyà jẹ mí for nothing ni pé báwo dẹ̀ mọ condition mi. ẹ má gbàgbé ibi tẹ́ ẹ bá dé yẹn sà mo rí nǹkan kan tó yẹ kí n react sí nínú comment section kan bí ẹ má bínú sà. ẹ̀kan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ̀yìn èèyàn wa eléyìí lágbára ó ní wọ́n fẹ́ try láti bring imani down ó ní kí ló tí wọ́n lọ sí ọ́fíìsì ẹ̀ láti lọ bá ṣé o mọ tán pè ní ẹni tó sọ̀rọ̀ yẹn ṣé o mọ tán pè ní protocol àwọn ìránṣẹ́ Ọlọ́run these days kì í ṣe olóṣèlú nìkan o àwọn ìránṣẹ́ Ọlọ́run these days bóyá ló mọ̀ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run ti ní protocol àwọn ìránṣẹ́ Ọlọ́run náà tán sọ fún yín pé Ọlọ́run ni aláàbò yín àwọn náà ti ń lo security sójà po ọlọ́pàá gbogbo ẹ̀ náà ti ń lò bóyá ló mọ̀ pé tí àwọn wọ̀nyí ní Nàìjíríà especially àwọn èèyàn dúdú tó bá ti lè ní change díẹ̀ lápò kò sẹ́ńtọ́ mọ́ fẹ́ bá sọ̀rọ̀ mọ́ wọn ìfẹ́ attend sí èèyàn mọ́ you don't know kò yí ẹ débẹ̀ ẹ tẹ̀síwájú sà. ẹ ṣe sà ṣe rí lórí nǹkan tí ẹni yẹn sọ torí èmi gan mo máa ń béèrè láwọn pé ǹjẹ́ wọ́n ti rí ǹjẹ́ wọ́n ti débẹ̀ rí protocol Àgbàlá Gabriel ó ju protocol àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti bẹ̀rẹ̀ láti 30 years sà so because ṣe rí ní gbogbo ìgbà yẹn àwọn ìgbà tẹ́mi wá lọ bẹ̀ wọn ò jẹ́ kí so ìjọ yẹn wá bọ́ síjọ program pásọ̀ Ìbàdàn ẹnìjọ yẹn ni màá rí ó máa ṣe ní Àgbàlá Gabriel níbẹ̀ ó tún máa lọ ṣe ní Ọlọ́run ṣògo
so ìgbà tẹ́mi lọ bẹ̀yẹn tí ò fún mi látẹ́ńṣọ̀n tẹ́ pé ìgbà tí mo wá tún lọ sọ́lọ́ Òṣogbo yẹn ló wá sọ pé ó ní kì í ṣe bí ni màá ti ó ṣàrùn ignore mi ó ṣàrùn avoid mi so torí wọn kí àwọn protocol yẹn wọ́n máa ń block yàn torí some of them mọtí mi lè kúrò anybody wọ́n pẹ́ nìkan ní Daddy David gbogbo àwọn ọmọ àgbàlá tó bá gbọ́n sí wọ́n ní ẹni tó bá máa jó lóòótọ́ torí wọn ní mú ibi tẹ̀wọ̀n yẹn kó confam ẹ̀ tó mọtí tó ń ṣe gbogbo nǹkan tó ní ẹni yẹn náà ń ṣe bẹ̀ wọ́n ọ̀nà rí lójú mi so ṣe rí ìgbà tí a lọ ṣe àwọn protocol náà mutí. wọ́n mutí sir Daddy David yẹn fọ́tò ẹ̀ wà lọ́wọ́ mi wọ́n mutí dáadáa kò sí tó bá ń bọ̀ ní kùsẹ́ẹ̀tì ní kò jẹ́ ẹnu wọn àti yó tó yẹ pé àwọn kíni wa máa ń sọ so ṣé mo ṣàwá wò pé nǹkan tí ó ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn ni pé èmi rí pé nǹkan tó ń ṣe Àgbàlá Gabriel ni wípé because ó ń dùn mí pé mo ń bá yín ṣiṣẹ́ ẹ̀dẹ̀ ń ran àwọn èèyàn lọ́wọ́ and you know my condition you know tó fi sọ pé wàá ràn mí lọ́wọ́ ẹ̀dẹ̀ wa ń tàn mí jẹ ẹ̀ ń tàn mí so ìgbà tí ó ṣàfiwá ní kí n tí ó fi wá ṣe tọ́tọ́ sọ̀rọ̀ ọ̀tán yẹn àwọn èèyàn wá ní kí n dọ̀bálẹ̀ kí n bẹ̀ mi ò ní kankan tí mo fẹ́ ṣe láàrin ọ̀pọ̀ èèyàn àwọn tó gádà lé mi lórí ń jọ yẹn sà wọ́n máa lọ bí 50 àwọn protocol ẹ̀yẹn ọwọ́ wọn yá ju nǹkan mi sà ọwọ́ wọn yá ju anything lọ́gbàgbà tó sọ̀rọ̀ báyìí wọ́n ti ya yín gbà tí so mo wá dọ̀bálẹ̀ ìyẹn náà tún wá post mi ó ní ẹ̀wò ó ti dọ̀bálẹ̀ ó ti ń bẹ Àgbàlá ìyẹn ìyàwó parí olódò yẹn so at the long run ó wá sọ pé ó ní ọkùnrin torí kò sí bí ẹlẹ́dàá ẹwà ń bí ọlọ́kùnrin dẹ̀ ní point ó ní ó bá wa ṣiṣẹ́ lóòótọ́ náà ó ló máa ń rí kíní wọn lórí fídíò máa ń rí online ó wá ní ẹni assistant yẹn excuse tó sọ́njọ́ ẹnìyẹn o ó ní kò brief kò jẹ́ kò rán òun létí kò sọ nǹkan kan ó ní wọ́n ní di competition wọ́n ní di kíní wọ́n ní di concert wọn ó lábẹ́ tó ń bá wa ṣe pastor ó ní kì í ṣàwàlábí kìdẹ̀ ń ṣe family wa ó sọ yẹn jọ yẹn to the extent pé sà níjọ́ yẹn ó lọ lọ́ọ̀jì mi sí hòtẹ́ẹ̀ èmi OPC àti ìyàwó parí olódó ní Ẹgbẹ́dá across. hòtẹ́ẹ̀ kí lorúkọ níbo ni ó lọ́ọ̀jì sílẹ̀ lóòtẹ́ẹ̀ wo ni. hòtẹ́ẹ̀ yẹn wà ní across lẹ́gbẹ́dá sà torí ọ̀nà méjì ló wọ Àgbàlá Ẹgbẹ́dá wọbẹ̀ Olúwo wọbẹ̀ àwọn tó bá ń gbọ́ tó mọbẹ̀ wọn á mọ ibi tí mò ń sọ yẹn so abá ti cross Ẹgbẹ́dá láti sọ sí other side àárín wọnú díẹ̀ àyà sí left wọn lọ lọ́ọ̀jì wa sóòtẹ́ wọn wá oúnjẹ fún wa pé tó bá dijọ́ kejì ká máa bọ̀ ní èmi tẹ̀ ti pé mọ́mí mi tínú mi ti ń dùn mo ní ó dàbẹ̀ ni pé má ní máa padà sẹ́tù mi mo níbẹ̀ tí yàbá iná fi jẹ mí mo níbẹ̀ àìmọye ìyà téèyàn ti rí pé tó bá yà ti padà sẹ́tù mi tínú mi ti dùn gan àti lọ́gbọ̀n tó máa dijọ́ kejì sà àṣẹ ìjọ́ kejì wa bọ́ sí Sunday a bá wọn ṣe sí ìgbà tá a ṣe ìjọ tó kó wa wọnú ọgbà ẹ̀ ń bẹ̀ àtúnjọ ń sọ̀rọ̀ ó wá bèè lọ́mi oní kí ni mo fẹ́ mo wá sọ fún sà mo ní ẹ wò torí tiyín ilé tí mò ń gbé ta lọ ṣe program náà ti lé mi kúrò nílé mo ní kíní ni mò ń sùn mo dẹ̀ ti sẹ́ndì fọ́tò tí mo yà ní BRT bus stop. pẹ̀lú gbogbo èyí tó ti sọ gbogbo àrídájú gbogbo ẹ̀rí tó ti mú jáde ṣé ẹ rò pé gbogbo ohun tí pásítọ̀ yìí ń sọ irọ́ ni ṣé ẹ rò pé irọ́ ló ń pa mọ́ gbajúmọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú pé Àgbàlá Gabriel náà ti fẹnu ara ẹ̀ sọ ohun tóun ṣe fún Muyideen bóun ṣe dá Muyideen dùbúlẹ̀ tóun sì fún lẹ́gba lọ́jọ́sí nígbà tí kó tó di pé ó kúrò nínú Àgbàlá kó tó di pé ó sá kúrò lọ sí ìlú Ìbàdàn láti lọ ṣe alábàárò gbogbo ọ̀rọ̀ tí pásítọ̀ yìí sọ nípa ohun tó ṣẹlẹ̀ sí lọ́dọ̀ Àgbàlá Gabriel gbogbo ohun tójú ẹ̀ rí ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ṣe rò pé òtítọ́ wà nínú ọ̀rọ̀ tó sọ ṣe rò pé ó ń parọ́ mọ́ Àgbàlá Gabriel ni pẹ̀lú bí Àgbàlá Gabriel ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ tó ń ṣàánú fáwọn èèyàn lọ́tún lósì ṣé ó lè jẹ́ òótọ́ ni pásítọ̀ yìí ń sọ pẹ̀lú gbogbo ẹ̀rí tó ti fi hàn lójú fọ́nrán ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.